àmì àgbọn mi règún o ojúmọ́ mọ́ mo rí eríye kùtùkùtù jíyan mo rí wàríwà o kùtùkùtù òjò ní láàbìrè pàdé ọ̀la dábàá kò kọ́ gàgà jìnnà rè sẹ́bọ̀ àjíǹde ojúmọ́ tó mọ́ mi lóde lẹ́yìn ojúmọ́ rẹ ni àpọ̀ gàgà nílò rè sẹ́bọ̀ àjíǹde ojúmọ́ tó mọ́ wa lóde lẹ́yìn ojúmọ́ rẹ ni. Ojúmọ́ ti mọ́ ará mi ò ojúmọ́ ti mọ́ òwúrọ̀ kó tẹ̀lé ìṣòwò kó gbé gbà ọjà ojúmọ́ ti mọ́. Ojúmọ́ ti mọ́. Ebi ń pa mí mo jẹun ní yàjóyàjó. Òwúrọ̀ kó tẹ̀lé ìṣòwò kó gbé gbà. Òrùn gbẹ́ngbẹ́ mi mo mú mi háláholo háláholo. Ojúmọ́ ti mọ́ ará mi ò ojúmọ́ ti mọ́ òwúrọ̀ kó tẹ̀lé. Ebi ń pajá lọ́rọ̀gún. Ọgọ́jọ ẹ̀kọ́ òun lajá jẹ. Tèwé tàgbà òun ni wọ́n ń ṣe wágbà fájà. Ajá òrówó kàn á mú rẹ̀ kọ. Owó ńláńlá kó máa jẹ́ tèmi Abíọ́dún Ọmọláwuyì láàárọ̀ yìí àti gbogbo etí tó ń gbọ́ mi pátápátá. Amáròrò aláròrò. Ìràwọ̀ ṣàṣàṣà ní ṣẹlẹ́gbẹ̀ lẹ́yìn oṣù. Ọlábíntán ní sọmọ olóhùn róró. Òkè pẹ̀lẹ́ o ọmọ fìdítìnà. Ifá má jẹ́ kọ́ náà jẹ́ ó dín mẹ́mí Abíọ́dún Ọmọláwuyì àti gbogbo etí tó ń gbọ́ mi. Ó gbè ìyọ́nú má jẹ́ kọ́ náà jẹ́ ire gbogbo má jẹ́ ó dín má gbogbo èmi àtẹ́tí tó ń gbọ́ mi. Kọ́nà ire gbogbo má dín mẹ́mí Abíọ́dún Ọmọláwuyì àti gbogbo etí tó ń gbọ́ mi pátápátá. Ọ̀nà ìdímọ́lọ́kọ́ ọ̀nà ìdímọ́ládàá. Bí ọmọdé bá lòun ó ṣe nǹkan rìbìtìrìbìtì jẹ́bù ní jẹ́bù. Alakòdìdákòdì òun lè dùmarè olóńbàsírí ẹ̀dọ̀ màálù. Olódùmarè ó bàsírí èmi Abíọ́dún Ọmọláwuyì àti gbogbo etí tó ń gbọ́ mi pátápátá. Gbogbo ojú tó ń wò mí àṣírí wa ò ní tú o. Àṣírí ẹ̀kọ́ yìí ń tú lójú ewé. Àṣírí gbogbo wa ò ní tú o. Àìrídìí òkun àìrídìí ọ̀sà ẹnìkan ìrídìí ọmọ onígèlègélé. Ọ̀tá ò ní rídìí wa o. Àbòtán lọ bá mi Èdùmàrè òun ló bòdì ìgbín. Àláṣírí gbogbo wa ò ní tú o tọmọtọmọ. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Mo kọ́kùnrin o, mo kọ́bìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kóyunú, mo kẹ́yìn àṣẹ́ẹ̀dí. Ìbá gbogbo ajúnilọ nínú ilé yìí o. Babaláwo nínú ilé mo yìnbọn rú Ọ̀rúnmìlà mo yìnbọn yè ẹ̀yin bàbá mi mo yìnbọn ṣiṣẹ́. Ẹ má fọ bàrà ní kò sí kó mi níyè tèmi. Ọmọ yẹn mo jẹ́ bọ́mọdé bá ro kà á fà á má bẹ́ bàgbà bá ro kà á fà á má bẹ́. Bóbìnrin bá ro kà wọ́n á fà á má bẹ́. Tọmọdé tàgbà ẹ máa kó mi mára. Abéròdé fẹ̀ kì í mọ ni kó tó bérò rìn.
àtẹni tó mọ̀ mí àtẹni tí ó mọ̀ mí èmi Abíọ́dún Ọmọláwùyí mo dé ẹ̀ máa kó mi mára. àwa ṣẹ́gun ọ̀tá lé. òkìkí o ariwo bóṣùpá bá yọ níwọ̀n ràn gbogbo ojú ní tò èmi Abíọ́dún Ọmọláwùyí mo gàtẹ́ ètò láàárọ̀ yìí ọmọ aráyé ẹ máa pòkìkí mi níre. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. mo kí gbogbo ẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò fún tàárọ̀ yìí ẹ kú lé o. MD Olúwaṣeun Adéyanjú mo kí yín dáadáa ẹ kú lé. olóyè o tó yà sí ìrìnàjò. èèbà gbéréyọ̀ orí níwọ̀n ní Ìlísàn Rẹ́mọ. mo kí yín ẹ káàárọ̀ o ẹ̀gbọ́n mi. Muyideen Abíọ́lá Òkè ojúmọ́ rí ló mọ́ wa o. Ọlákúnlé Àjàyí ẹ mà káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí. màmá mi dáadáa Abímbọ́lá Mariam Láwánsìn ẹ̀bùn ìwé yín mà ń bẹ lọ́wọ́ mi mo kí yín ẹ kú ojúmọ́ o. ọ̀gbẹ́ni Adéwálé Rasheed Adékànbí mo kí yín o ẹ kú dédé àkókò yìí. ẹ̀gbọ́n mi Yusuf Adémọ́lá mo kí yín dáadáa o. ọ̀gbẹ́ni Ògúnbáyọ̀ Lukman mo kí yín o. ẹ̀gbọ́n mi Abíọ́dún Túndé Oyèfẹ̀sọ̀ ojúmọ́ rẹ o. ẹ̀gbọ́n mi Kúnlé ọmọ Fálétí ojúmọ́ rẹ ló mọ́ wa o. mo kí gbogbo yín pátápátá. ẹ dákun ẹ máa ṣí ètò yìí o. ta làgbà nínú ẹbọ àti oògùn ta làgbà nínú àwọn méjèèjì ẹ gbọ́ láàárọ̀ yìí. bẹ́ẹ̀ bá gbàgbé lórí ètò tí mo ṣe kẹ́yìn mo béèrè àwọn ìbéèrè kan mo dáhùn rẹ̀ kí n tó máa tẹ̀síwájú lórí ètò fún tàárọ̀ yìí. ẹ̀gbọ́n mi gbéréyọ̀ orí níwọ̀n láti Ìlísàn Rẹ́mọ. wọ́n dáhùn ìbéèrè ọ̀hún o wọ́n gba ìkan nínú ìbéèrè ọ̀hún. ẹ̀gbọ́n mi gbéréyọ̀ ìwé yín ń bẹ lọ́wọ́ mi ìwé ìtàn òmìnira ọ̀nà ìjẹ́ tèmi ọmọ yín ọ̀rẹ́ yín Abíọ́dún Ọláwùyí tí mo kọ. ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ká ṣètò bẹ́ẹ̀ ṣe gba ìwé ọ̀hún. ìbéèrè wo ni mo béèrè? ìbéèrè àkọ́kọ́ mo ní wọn kì í fọkọ́ balẹ̀ ní ìgbàlẹ̀ pé wọ́n yìí fọkọ́ sálẹ̀ nígbàlẹ̀ kí nìdí tí Yorùbá fi sọ bẹ́ẹ̀? ìdáhùn rẹ̀ ni wípé Yorùbá ní a kì í fọkọ́ kalẹ̀ nígbàlẹ̀ ẹni bá fọkọ́ sálẹ̀ nígbàlẹ̀ ó sá bàbá rẹ̀ lọ́kọ́. kí nìdí tó fi ń sọ bẹ́ẹ̀? ìgbàgbọ́ wọn ni wípé àwọn ọlọ́run wa ìgbàlẹ̀ òun nílé wọn. béèyàn bá mú ọkọ́ wọ ìgbàlẹ̀ tó bá fi sálẹ̀ ńbẹ̀ ó sá àwọn ọlọ́run rẹ̀ lọ́kọ́. ìdí ni tí Yorùbá fi sọ wípé àìfọkọ́ kalẹ̀ nígbàlẹ̀ ẹni bá fọkọ́ kalẹ̀ nígbàlẹ̀ ó sá bàbá rẹ̀ lọ́kọ́. yá mi abẹ nílẹ̀ pẹ̀lẹ́ kúkú tọ́ sí owó yá mi abẹ nípo etí mú ìjì ọ̀dàlẹ̀ láàní abẹ nípo bóyè ọmọ ẹ̀dán ọ̀rọ̀ tí ń gbénu lédi ìwúlò ọ̀wọ̀mùwọ̀mù kúnyẹ́kúnyẹ́ ní bá kúnyẹ́ nu odó tí ọba fi ti yá. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì afọ̀kan ni mo pé ìbéèrè ọ̀hún ni ẹ̀gbọ́n mi gbéréyọ̀ orí níwọ̀n láti Ìlísàn Rẹ́mọ òun ni wọ́n gbà. mo pe afọ̀ kan mo wá ní kí ni afọ̀ ọ̀hún kí ni Yorùbá ń lò fún àti wípé irú afọ̀ wo ni. kí la afọ̀ ọ̀hún? mo ní bá a bá gbálé tá a gbàtà àkìtàlá darí rẹ̀ fún. omi kì í wọ́n láyé lọ́rùn kí bàlùwẹ̀ ó má mú mi. ewé oríjìn òun ló ní kí wọ́n máa fún rere jìn mí. tilétọ̀nà òun là á fi jẹ wújù. ẹnu mi àgò tilétọ̀nà òun là á fi jẹ ológbò. gbogbo ko òun là á fi jẹ wújù gbogbo ko. mo nírú afọ̀ wo ni. ìdáhùn rẹ̀ ni wípé ọ̀fọ̀ ni. iṣẹ́ tí àwọn bàbá wa fi ń jẹ ni pé béèyàn wọn kan bá ń wáṣẹ́ títí tí ò ríṣẹ́ wọ́n wá kó àwọn èròjà kan jọ
n máa bá kó àwọn èròjà ìjọ tán gbólóhùn yìí ni wọ́n pè sí. ó lè jọ́sẹ̀ ni wọ́n pò mọ́ ó sì lè jẹ́bu ni. bó bá jọ́sẹ̀ ni wọ́n ní kó nítàn máa fi wẹ̀. bó bá jẹ́bu ni wọ́n ní kó máa bù jẹ kó máa tọ́ láláràárọ̀. pẹ̀lú àṣẹ Olódùmarè onítàn wọ́n sì ríṣẹ́ rí iṣẹ́ alálùbáríkà. fún ìdí èyí ọ̀fọ̀ ni ọ̀fọ̀ àwúre ni àwúre ńlá àwúre gidi òun làwọn bàbá wa ń lò fún. ìdáhùn rẹ̀ ni o. mo dúpẹ́ o lọ́wọ́ ọ̀gbẹ́ni tó gbìyànjú láti dáhùn ìbéèrè ọ̀hún pátápátá. bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni gbéréyọ̀ oré níwọ̀n ẹ gbà dáadáa. ẹ̀bùn ìwé yín ń bẹ lọ́wọ́ mi ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. gbogbo ẹ̀yin olùgbọ́ mi láàárọ̀ yẹn fetísẹ̀ yẹ àtàrí iná jodori kókó wà yìí ibi à ń lọ la dé yìí ọlọ́run o ọ̀tá mi ò gbúdọ̀ kú ò gbúdọ̀ run gbogbo ẹni tó bá ń bínú ògo mi àtẹ̀bùn tó fún mi bá ń firú ẹni bẹ́ẹ̀ sí kọ̀rọ̀ yàrá ibẹ̀ ni kó ti máa gbúròó mi kọ̀rọ̀ yàrá ni kó o bá mi ti onítàn mọ́ ibẹ̀ ni kó ti máa gbókìkí mi. lójú àwọn ọ̀tá mi ni kí n ti máa gbé nǹkan rere ṣe. níbi tá ti ń kọ́lé orí kà mí mọ́ wọn àkàrà kà mí mọ́ wọn níbi wọ́n ti ń ra mọ́tò orí èmi kà mí mọ́ wọn bàbá ń kọ́lé láyé jẹ́ kí èmi náà ò bá wọn kọ́ bí wọ́n ń ra mọ́tò bọ̀gìnì orí mi jẹ́ kí n bá wọn kọ́ ire gbogbo tí wọ́n ń gbèsè nínú ayé orí mi jẹ́ kí èmi náà ò lè bá wọn ṣe é. mo wò rere inú ayé ń ò rí kékeré egúnnugún gbogbo wọn ló pa lórí n ò rí kékeré àkàlàmàgbò gbogbo wọn ló yọ gẹ̀gẹ̀ lọ́rùn n ò rí kékeré akàn yìí tí ò nílé lórí orí mi mo bẹ̀ ọ́ ṣe mí lónílé yẹ kí n nílé lórí gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí orí dákun dábọ̀ kọ́lé ayọ̀ fún gbogbo wa. mo déhùn òní kólókó márùkù ohun òpè kọ́lọ́nù má yẹ̀ náà ṣàjẹsìn tèmi náà o èmi rèé omi térété tó lúwa ní ó máa dìbò àgbàdo òjò tí bánijà tí gbà tẹni ló máa jẹ kó ọsẹ máa yan gítọ́ tó ṣe bí ọta ológbòjò abàmùràdà lójú fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ wọn ò máa bẹ̀ ọ́ ìwọ ọlọ́run n tí wọn ò fi ní mọ̀ lọ́lọ́run alágbára má mọ́jọ́ ó ṣe mí o àmọ́ dákúdábọ̀ fi yé gbogbo àwọn ọ̀tá mi pọ̀ kì í ṣẹgbẹ́ bàbá ńlá bàbá wọn èmi mo wá tó yìí èmi mo dà báyìí ẹ̀mí ìgbéraga àtiwà ìjọra ẹni lójúnu mọ́jọ́ ó bà lé mi o torí ẹni tí ó tán fún láìpẹ́ òun ní gbéraga òsì òwú mi ọlọ́run má fi dá sọ̀rọ̀ mi o má fòsì dá sọ̀rọ̀ gbogbo olólùfẹ́ mi àti gbogbo etí tó ń gbọ́ mi pátápátá ìṣẹ́yìn sohun àmúṣeré orí òní ta gbogbo wa lọ́sí o mo kí yín ẹ kú lé lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ máa bá mi ṣe ètò yìí kẹ́ ẹ lè kẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe àrẹ̀ tẹ́ ń tẹ lọ́ọ̀fún ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ̀ lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ nífọwọ́ ń gbọ́mọṣẹ́. Búsàrí oyè sọ́sìn Àlàdé àbọ̀yẹ̀bọ̀ ṣiṣẹ́ ẹ̀kú ojúmọ́ o mo kí yín dáadáa Táíwò Ẹdúnjọbí ẹ káàbọ̀ sórí ètò akú dédé àkókò yìí o ọ̀dẹ̀ òdùn bí àmọ́ ṣe ni láṣẹ Olódùmarè mo ní ta làgbà ta lẹ̀gbọ́n nínú ẹbọ òun Ògùn Ògùn lẹ̀gbọ́n ni àbí ẹbọ ẹ gbọ́ wíníwíní láàárọ̀ yìí. gbogbo etí tó ń gbọ́ mi pátápátá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò dáa kéèyàn máa jọ́ lọ́gbọ́n lójú ara rẹ o. lánàá ntàn kan kì í ní ìwò ẹ̀sìn. láti ìgbàlẹ̀ wà ní gbogbo ọmọ mọ̀ríwó jẹ́ mi ní ìwò. gbígbín ẹrù owó. ọmọláàrin àbẹ̀ nígbà tí wọ́n rán ìrànwọ́ ni. eégún bẹ́ẹ̀lì ara àdì àpò eégún bẹ́ẹ̀lì ara abẹ́ ètò. mo lè ṣe kí n mọ̀ pé bàbá wù mí mo lè pé eégún méje. ẹ̀yin kọ́ yìí ṣe ń fọkàn bá mi bọ̀ mo ní lánìí ntàn kan kì í ní ìwọ ẹ̀sìn èèwọ̀ ni. orí ní ìfi ní ìjọba ipò tó wà ń tó rò wípé ìwọ ló mọ̀ ọ́n ṣe wípé kò sẹ́lòmíì tó gbọ́n bí rẹ mọ́
mo fẹ́ kó o mọ̀ wípé ibi tọ́gbọ́n tiẹ̀ pin sí ibẹ̀ ní tẹlòmíì ti bẹ̀rẹ̀ orí ló kàn sí ọ lólórí. eégún apidán ni ti bàbá mi tó bí lọ́mọ ébà ẹ̀gbọ́n mi dáadáa ọmọ ni ìyá sọ̀rọ̀ bíbí ọ̀rọ̀ àná. mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ kú dédé àkókò yìí. búsàrí oyè sọ sin aládé wọn ní ẹbọ ni wọn ní ẹbọ lẹ̀gbọ́n ẹ máa bá mi bọ̀ ẹ gbọ́. Táíwò Ẹ̀dúnjọ bí ẹ ṣe mo dúpẹ́. lọ́kùnrin lóbìnrin ẹ tẹ́tí sí mi dáadáa o ìtọ́jú ilé ó mà ṣe pàtàkì púpọ̀. bọ́wọ́ eku ti mọ òní ṣe fi nujú kódà bí òfin bẹ́ẹ̀ sí nǹkan lọ́wọ́ yín aya tẹ́ ẹ bá ní nínú ilé òun tàbí ọkọ tí ń bẹ lọ́ọ̀dẹ̀ yín ẹ jẹ́ kó mọ̀ wípé ẹ̀ ń gbìyànjú bọ́wọ́ eku yín ṣe mọ ló ṣe fi nujú ni. ó ṣe pàtàkì púpọ̀ ìtọ́sọ́nà TV àkó ojúmọ́ o kò ní bàjẹ́ láṣẹ Olódùmarè mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. bẹ́ẹ̀ bá ń fẹ́ ètò tẹ́ fẹ́ tẹ́tí sí ètò tó dángájíá lédè Yorùbá ẹ tẹ̀lé ìtọ́sọ́nà TV. sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ òun ìtọ́sọ́nà TV ẹ máa tẹ̀lé wọn ẹ máa gbọ́ wọn. mo ní ìtọ́jú ilé ó ṣe pàtàkì ó ṣe kókó bẹ́ẹ̀ bá rọ́pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ń yàlè ẹ wo ọkọ wọn wò dáadáa púpọ̀ nínú wọn ló jẹ́ wípé ọkọ wọn ni ò tọ́jú wọn tó. nígbà tí wọn ò rí tọ́jú tó péye òun ni wọ́n fi wá ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ara wọn tó fi di tí wọ́n ń yàlè ẹ má sì mí gbọ́ wọn ò pa lè yíyàn dáa o. ṣùgbọ́n bí ìyàwó bá ti ń najú síta ó ṣeé ṣe lọ́pọ̀ ọgbà kó jẹ́ wípé ọkọ wọn ni ò ṣètọ́jú wọn tó. bọ́kùnrin náà bá sì ń wò tá láwòjù ẹjá béèrè lọ́wọ́ ìyàwó ilé náà ẹjá máa ṣètọ́jú inú ilé dáadáa kí nìdí tí mo fi ń sọ gbogbo yìí ẹ gbọ́ láàárọ̀ yìí lórí ètò yìí. mo sì fẹ́ kẹ́ ẹ máa mọ̀ wípé bó ti wù kéèyàn lágbára tó kó mọ̀ rántí wípé agbára ò pin síbì kan o. béèyàn bá nawọ́ báyìí bí ọwọ́ rẹ̀ bá gùn mọ́ lápá rẹ̀ ti pín ṣe é ríbi tọ́wọ́ rẹ̀ gùn déhùn ọlọ́ngbọ́ ibẹ̀ ní tẹlòmíì ti bẹ̀rẹ̀. nígbà láíláí ẹbọ àti oògùn ọ̀dọ́ langba ni wọ́n. ẹbọ rèé ọmọ Ọ̀rúnmìlà ní í ṣe rí oògùn ní tirẹ̀ ọmọ ọ̀sán yìí ní. àwọn méjèèjì iná lágbára bí bàbá wọn náà ti lágbára. kábíyèsí rẹ̀ Ọlọ́run bágbára bá pọ̀ lápọ̀jù àwọn Yorùbá ń pè nǹkan kan ní páàgùn. bágbára bá ti pọ̀ lápọ̀jù ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé páàgùn a sì máa gun ni. mo ṣe tán wọn kọrin mi fóbi ara lòdò àṣàbímọ. Yorùbá ní àṣẹ̀ṣẹ̀ ròǹde màjèṣín àṣà wa gbé e lóró mọ́dìyẹ ó bọ́ sílé ó lọ ta mọ́ra. bóògùn bá pọ̀ lápọ̀jù á máa gún mọ́ gàlégàlé. àwọn méjèèjì tí mò ń wí yìí wọn ẹbọ àti oògùn òun ni wọ́n lágbára púpọ̀ bíi bàbá wọn. wọ́n dọjọ́ ọjọ́ kan ọjọ́ kan àwọn méjèèjì wá ń dàpárá. ńgbà àwọn méjèèjì jọ ń dàpárá. òun lo oògùn tó jí ọmọ ọ̀sán yìí ló bá fárígá. ó ní bá a bá yọwọ́ ti ọjọ́ orí kúrò. ó ní gbogbo nǹkan lòún fi ju ẹbọ lọ. ẹbọ ní irú àrífín ìwo rèé. kékeré kọ́ ni bàbá fi ju ọmọ lọ. bó ti wù kí irun gbọ̀n ó gùn tó ayé ló bá pé ń péjú. àní bó ti wù kí irun gbọ̀n ó gùn tó ayé ló bá irun tí ń bẹ ní ìpé ń péjú. òun àti ẹgbẹ́ ń bígbó. ọ̀rọ̀ di àríyànjiyàn láàrin àwọn méjèèjì. àwọn méjèèjì bínú lọlé. ńgbà àwọn délé. Ògún lọ bá bàbá rẹ̀. ìyí wọn sanyìn báyìí kàṣà báyìí káwòdì. inú bí ọ̀sán yìí ó fi orí lélẹ̀ ọba. ẹ̀yin kọ́ yìí. ńgbà tí ẹbọ délé ń tiẹ̀. ó lọ bá bàbá rẹ̀ Ọ̀rúnmìlà. ó ní báyìí kàṣà báyìí káwòdì ó bàbá mi. bàbá rẹ̀ ní kó kú lórí ẹ̀ pé eré ọmọdé ni. kábíyèsí rẹ̀ Ọlọ́run.
àsòótọ́ lọ̀rọ̀ àwọn Yorùbá tí wọ́n ní àgbò òfìfo òní máa ń pariwo. ọlọ́wọ́ gbọ́dọ̀ ya gbada kó ṣe erin jẹ erin ò sì gbọ́dọ̀ rà. bí Ọ̀rúnmìlà ti lágbára tó ó ní kó kú òun díẹ̀ ó lérè ọmọdé ni. ọmọ gbẹ́lẹ́ mi kì í kálẹ̀ lọ èrò gbọ́dọ̀ sún bá ń bẹ̀ lọ́nà. ayé máa ń bẹ̀ ó mímí rántí ẹ̀gbọ́n mi kan. ẹ̀gbọ́n mi tí mò ń wí yìí ìrẹ̀lẹ̀ rẹ̀ á máa jọ mí lójú púpọ̀. ẹ̀gbọ́n mi lè dọ̀bálẹ̀ fóyún inú. agbára sì pọ̀ lọ́wọ́ ẹni tí mò ń wí ibi kà sí nǹkan. ìdí ìgbàlọ́jà lágàn sọ̀ngbẹ́ni. bẹ́ẹ̀ yẹn bá kọlù sọ̀ngbẹ́ni onítọ̀ ń kàn jàgbọ̀n. bọ́mọdé bá ṣíwọ́lu làbẹ́làbẹ́ tẹ pọ́tẹ̀jẹ̀ ní bábọ̀. ẹni bá gbà sọ̀nsọ̀ lójú onítọ̀ ń kàn yọnu. bẹ́ẹ̀ ìrẹ̀lẹ̀ ẹni tí mò ń wí ó pọ̀ púpọ̀ jù. kódà ẹ lè mọ̀ pé ó máa ń kankan. kábíyèsí rẹ̀ Ọlọ́run àgbọ̀ òfìfo ni máa ń pariwo ní tòótọ́. ìgbòbí ni mí àná mi mo dọ́dọ̀ mọ́jọ gẹ́gẹ́rẹ́ lórí omi bẹ́ẹ̀ ni ìkòkò bí ni mí mo dọ́dọ̀ mi ò tẹ̀rí àmọ́ tí ó bí ni mí mo dọ́dọ̀. Táíwò Ẹ̀dúnjọ bí mo kí yín o ojúmọ́ re ẹ ṣe Ìtọ́sọ́nà TV ẹ máa bá mi ṣí àìtó yìí o. ẹ̀yin kọ́ yìí àní Ọ̀rúnmìlà ń gbọ́ ọmọ rẹ̀ délé tó ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin Oogun àti òun fúnra òun tó ṣàlàyé rẹ̀ fún bàbá rẹ̀ ní kó kú òǹbẹ̀ péré ọmọdé níṣẹ́. oyè sànyà Tọ́pẹ́ Oríọlá mo kí yín o ojúmọ́ rẹ ló mọ́ wa. wọ́n lè kápá àwọn jọ̀nà mọ́ sáré mọ́ fẹ́ ẹ bọ́dọ̀ ọ̀yà lọ nítorí àsọkọ́ nítorí ẹ̀wù kọ́ torí ìsásùn ẹja ni ìgúnnú mọ́rù èmi. ṣe rí ọ̀sẹ̀ yìí ní tiẹ̀ gẹ́gẹ́ bí agbára ń gùn agbára rúbò lójú Oogun agúnmọ́ gàlégàlé ó bá gbéra pa òdìlé ọba kábíyèsí o ẹgbẹ́ kanmọ̀ ló jẹ mí báyìí kàṣá báyìí káwòdì. ìyájú ọmọ Ọ̀rúnmìlà yóò mọ̀ pọ̀ púpọ̀ kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan fún mi mo fẹ́ kẹ́ ẹ dájọ́ kí ẹ bọ ọmọ Ọ̀rúnmìlà àti Oogun ọmọ òun ọ̀sán yìí kí wọ́n pàdé kí wọ́n dágbára wò ká lè màgbà ká lè mẹ̀gbọ́n nínú àwọn méjèèjì. kábíyèsí ògbẹ́jọ́ apákẹ́dá kan ó bá ránṣẹ́ sí Ọ̀rúnmìlà bá ọ̀dà àgbọ̀mìrègún ìwọ Ọ̀rúnmìlà wá o báyìí kàṣá báyìí káwòdì kí ló fẹ́ ká ṣe. Ọ̀rúnmìlà ní bó bá jẹ́ ẹni tí ọ̀sán yìí wínú kábíyèsí ẹ̀yin lẹ́lasẹ̀ àṣẹ lọ́ba pa ọba yìí ń dábàá kábíyèsí bó bá jẹ́ bẹ́ẹ̀ mo fara mọ́ tí ọ̀sán yìí wí ẹ jẹ́ ká ṣe bó bá ṣe fẹ́. kábíyèsí rẹ Ọlọ́run kábíyèsí wá dá ọjọ́ 5 wọ́n pe gbogbo olùjọ ń bò dọjọ́ 5 gbogbo wọn ti pé kábíyèsí ní kí Ọ̀rúnmìlà kó mú ọmọ rẹ̀ ẹbọ wá kí ọ̀sán yìí kó mú ọmọ rẹ̀ Oogun náà wá gbogbo ojú ti pé sáàfin ọba ojú pé tán kábíyèsí ní ìwọ ọ̀sán yìí ìwọ ló sọ wípé kẹ́ ẹ dán agbára wo ọjọ́ tí mo dá fún yín ló pé yìí kí ló fẹ́ ká ṣe ọ̀sán yìí ní kábíyèsí ṣe ẹ̀rọ àwọn méjèèjì yìí wọn mọ̀ mi àtọmọ Ọ̀rúnmìlà yìí á bo àwọn méjèèjì mọ́lẹ̀ ni bó bá dọjọ́ keje á wà pè wọ́n wò á wò tẹni tí ó dáhùn nínú ọmọ àwọn méjèèjì kábíyèsí rẹ Ọlọ́run páàgùn mọ̀dá Oogun ló gun ọ̀sán yìí débẹ̀ ọ̀sán yìí Oogun burúkú àṣà ní òjẹ́ lúbúlúbú ojú ọlọ ẹni tó jẹ́ pé bó bá pe ewé kan ṣoṣo igba ewé ní jẹ lójú ọlọ. ọ̀sán yìí ló lo Oogun pọ̀ Oogun sì gùn páàgùn burúkú kábíyèsí ní ìwọ Ọ̀rúnmìlà ọ̀rọ̀ lọ́sàn yìí sọ́ọ́lẹ̀ yìí kí lórí sọ sí Ọ̀rúnmìlà ní kábíyèsí bó bá ti fẹ́ ẹni ẹja ṣe é kábíyèsí rẹ Ọlọ́run. kábíyèsí pe àwọn ẹ̀ṣọ́ rẹ̀ ó ní ó yẹ ẹ máa gbẹ́lẹ̀ ńbẹ̀ ń wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ́lẹ̀ tó lè gba èèyàn méjì wọ́n bu ọmọ ọ̀sán ìmọ̀bì kan wọ́n sì bu ọmọ Ọ̀rúnmìlà mọ́bì kejì wọ́n ní kíkó wa máa lọ sílé wọn bó bá dọjọ́ keje kí wọ́n padà wá kí kálukú wá pé ọmọ ẹ̀ wò kábíyèsí rẹ̀ Ọlọ́run kálukú gbalé rẹ̀ lọ ńgbà Ọ̀rúnmìlà délé ó pe àwọn àwòye róye ẹ̀ ó ní ẹ dákun dábọ̀ ẹ yẹ̀mí ló kàn bówó
bó o lọ́mọ mi ò ṣe ní kú tí wọn ò ní pàdánù ọmọ mi. wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà wọ́n ní ẹbọ ni kò rú o odidi àkùkọ díẹ̀ kan àti iye owó báyìí wọ́n ní kó pèsè ohun tẹ́nu ń jẹ kó lọ máa gbé sí ibi òkè ìpọ̀rí rẹ̀ lójoojúmọ́ gbogbo rẹ̀ pátápátá òun l'Ọ̀rúnmìlà ṣe. ẹ̀yin kọ́ yìí bí Ọ̀rúnmìlà bó bá ti gbé ohun tẹ́nu ń jẹ èyí tó gbé síbi òkè ìpọ̀rí rẹ̀ ilẹ̀ ó sì là gàràgà lọ sínú ihò níbi tí ọmọ Ọ̀rúnmìlà wà lọ́hùn-ún yíyún níbi tẹ́ ẹ bọ́ wà oúnjẹ yóò sì lọ bá a níbi tó wà yóò jẹun yóò yó ǹjẹ́ ẹ mọ tó ń ṣe kò ya àdánìkan jọpọ́n bóúnjẹ bá ti dọ́dọ̀ rẹ̀ yóò wá fi agbára tó ní yóò fi pe oògùn yí ọmọ ọ̀sán yìí yóò fi pè wá sọ́dọ̀ níbi tó wà wọ́n sì jọ jẹun yìí wọ́n jọ yó dáadáa. ìwòye àná ni mo rọ́ lọ́kùnrin dà. fódìdí ọjọ́ méje bí wọ́n ti ń ṣe rèé. pápá mi ò sọ̀rọ̀ ń bò dọjọ́ keje tọ́jọ́ keje pé ọjọ́ tí wọ́n dá gangan tí wọ́n fi màgbà tí wọ́n mẹ̀gbọ́n nínú àwọn méjèèjì. ìyàjò kò jẹ́jẹ́ bí ọmọ èsì wọn bá ń sọ fún ọ pé fẹ́ lo. wọ́n dára pé Ọ̀rúnmìlà pé bàbá ẹ̀yin ni wọ́n ń sọ. Ọ̀rúnmìlà sáré ṣètò ohun jíjẹ tí wọ́n ní kó máa gbé síbi òkè ìpọ́nrí rẹ̀ ó ń ṣètò rẹ̀ lọ́wọ́ lákòókò náà òun ni ò jẹ́ kó tètè jáde. àlùtọ́ lọ́kàndá ń jó lókè ọ̀yà. èrò ti pẹ́ bìbà sáàfin ọba. lọ́kàndá ń jó lọ́jọ́ sí. ń gbọ́ Ọ̀rúnmìlà débẹ̀. lọ́kàndá ń jó lókè ọ̀yà bẹ́ẹ̀ nílùú tọ́ lọ́kàndá ń jó lọ́jọ́ sí. kábíyèsí ní tó Ọ̀rúnmìlà ti dé o. ọ̀sán ìkíni tó kàn báyìí ọ̀sán yìí ní kólúkálùkù ó pọmọ rẹ̀ ní ìkáwọ́ ẹni tí ọmọ rẹ̀ ó dàrún nínú àwọn méjèèjì. kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọ̀rúnmìlà ní ìwọ ọ̀sán yìí mo fún ọ láàyè ìwọ ni kó kọ́kọ́ pe ọmọ rẹ̀. kábíyèsí rẹ̀ Ọlọ́run. ọ̀sán yìí bá tí ọ̀fọ̀ bọ́ ni wọ́n mú ọ̀rẹ́ náà lẹ́ẹ̀mẹ́ta. ó pe ọmọ rẹ̀ ó ní ìwọ Ògún o. bí n bá pè ọ́ tó jẹ́ òde wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó dàgùtà jẹ́mọ̀jẹ́mọ̀. ó da láàmù tí jẹlẹ́bọ̀ ògiri nù. ọ̀sán yìí pe ọmọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta Ògún ò dáhùn. kábíyèsí rẹ̀ Ọlọ́run. jìnnìjìnnì mú ọ̀sán yìí irú kí ni ká ti pe léyìí. ewé ni ò jẹ́ mọ́ ni àbọ̀ Ògún. kábíyèsí ní ìwọ Ọ̀rúnmìlà ó kàn wá yìí ó yá ìwọ lọ́kàn kó o pọmọ rẹ Ọ̀rúnmìlà kábíyèsí rẹ Ọlọ́run. Gbẹ̀ngà Olúbáyọ̀ Fátúrótì mo kí yín ojúmọ́ rẹ o Ọlá Taofik mo kí yín dáadáa. mo gbẹ̀rẹ̀ mi dòde. Gbẹ̀ngà Olúbáyọ̀ Fátúrótì ẹ ṣeun o. mi dòde àṣà bí àjò bàtà. Star Wizzy Young mo kí yín dáadáa o. gbẹ̀rẹ̀ mi dòde. Adébọ̀wálé Táíwò Love mo kí yín ojúmọ́ rẹ o. Adéyẹmí Mákindé ojúmọ́ rẹ ló mọ́ wa. Idris Ọlátúnjí mo kí yín bẹ̀ ń o. mo ti gbẹ̀rẹ̀ mi dòde. Táíwò ẹdúnjọ bí ẹ ṣé mo dúpẹ́. gbẹ̀rẹ̀ mi dé o àṣà bí àjò bàtà ọmọ wò sí la o. mo gbẹ̀rẹ̀ mi dòde. mo gbẹ̀rẹ̀ mi dòde. mo gbẹ̀rẹ̀ mi dòde àṣà bí àjò bàtà ọmọ wò sí la. mo gbẹ̀rẹ̀ mi dòde. ohun àdàgbà sí làásì mẹ́lẹ́kùn. ohun tá a bá. ẹ̀yin káyìí. níwò ọmọ ni àjẹbí lè di àṣà bí ọlọ́jẹ́ ọmọ jẹ́yẹmí. mo gbẹ̀rẹ̀ mi. Ọ̀rúnmìlà bá ké sí ọmọ rẹ̀ òun náà sọ bákan náà bí ọ̀sán yìí ti wí pé bóun bá pe ọmọ tí ò jẹ́ ó de wúrẹ́ jẹlẹ́jẹlẹ́. orí àti ìlú yìí sẹ́. ó dàgùtà jẹmọ̀jẹmọ̀ ó da láàmù tí jẹlẹ́bọ̀ ògiri. èmi ò ní fàṣà. ó pọmọ rẹ̀ lẹ́ẹ̀kíní ẹ̀kejì nígbà ó pè lẹ́ẹ̀kẹta òun lẹ́bọ̀ bá dáhùn pé hóó ariwo sọ́gè àwọn èèyàn ní ẹbọ jẹ́ o ẹbọ jẹ́ o. onílù ti kọ̀ǹgọ́ bàlù. ìdílé mi tọrọ orí pípé la. ó ní láíláí lẹ́bọ̀ ti jó Ògún lọ. kábíyèsí rẹ Ọlọ́run. lórí àwọn àgbà òní. Prince Adétutù Adénàíkè mo kí yín o ojúmọ́ rẹ. ọkà àmọ́yàngò abẹ́yìn mẹ́ẹ̀kan àbí sọ̀sọ̀ mọ́. Àbọ̀dé Abdullahi mo kí yín o àkó ojúmọ́. mo gbẹ̀rẹ̀ mi dòde. mo gbẹ̀rẹ̀ mi dòde. ojú ti ọ̀sán yìí. bàtà ọmọ wò sí la. mo gbẹ̀rẹ̀ mi dòde. wọ́n ní ó yá kí wọ́n máa gbẹ́lẹ̀ kí wọ́n gbé ọmọ rẹ̀ jáde. dẹ̀dẹ̀ lọ́lọ́dọ̀. wọ́n kó àwọn méjèèjì jáde. bàbá mi ló bí mi. ńgbà wọ́n wá délé
ọ̀sán yìí ó wá béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ wípé Oogun èyí ti jẹ́ kí ló dé tí mo pè ọ́ tó dáhùn. Oogun ní bàbá mi láti jẹ́jẹ́ tí mo ti wà nínú ihò yìí ẹ fún mi lóúnjẹ ẹ ṣe nǹkan kan bí ò bá sí ti ọmọ Ọ̀rúnmìlà ni ebi ni ò bá lu òun pa ó ní ojoojúmọ́ sì ni Ọ̀rúnmìlà ló ń wá gbóúnjẹ fọ́mọ tiẹ̀ ó ní lásìkò tí bàbá òun pé òun tóun ò fi dáhùn ó lóun ò sí níbi tóun wà ó ní ọ̀dọ̀ ẹbọ èyí ọmọ Ọ̀rúnmìlà ló ń wà táwọn jọ ń jẹun lọ́wọ́ oúnjẹ tí bàbá rẹ̀ gbé fún ó níbẹ̀ náà ló ń wà tóun fi táwọn fi gbọ́ tí Ọ̀rúnmìlà tó pe ọmọ rẹ̀ ẹbọ tọmọ rẹ̀ sì dáhùn kábíyèsí rẹ̀ Ọlọ́run ẹ dákun ẹja máa tọ́jú ilé o ìbáṣe wípé ọ̀sán yìí náà ń gbóúnjẹ fún ọmọ rẹ̀ ni ṣe bọ́mọ rẹ̀ náà ò bá dáhùn nínú ihò rẹ̀ ṣùgbọ́n lásìkò tí wọ́n pè é kò sí níbẹ̀ rárá ọ̀dọ̀ ọmọ Ọ̀rúnmìlà ló wà yíwọ̀n ẹbọ lẹ́yìn tí wọ́n jọ jẹun tán òun lẹ́bọ tó fi agbára rẹ̀ ló fi dá a padà sínú ihò tirẹ̀ tó dá a padà sínú ihò rẹ̀ padà kábíyèsí rẹ̀ Ọlọ́run tá a wá lágbàánú àwọn méjèèjì gbogbo ayé ló gbà wípé ẹbọ òun lẹ̀gbọ́n Oogun. omi sanra ẹ̀fọ́ ewúro kò fi tòjò kóró àwa ọmọ Yorùbá wà ní ìdàgbàsókè. òjò ní wá o àwòfómi olómi sanra. Prince ọmọjọ́ ṣe mo kí yín o ojúmọ́ rẹ o Ismail Ọmọwùmí mo kí yín dáadáa èèbà èèyàn mi dáadáa Abíọ́dún George ọmọ rẹ ọmọ Yorùbá ọmọ wọn ló Gbómọ̀ṣọ́ Ajílété níbi tí wọ́n ti jọ kàtà tí wọ́n ti tán mú kọ́ yan gan mo kí yín dáadáa ojúmọ́ rẹ o. ọmọ Yorùbá bí. ṣé ẹ ti wá rí báyìí agbára òpin síbì kan o ẹbọ òun lẹ̀gbọ́n Oogun. ṣèbáwa lọmọ kó tutù o. òjìire. ìtẹ́bọ fi ju Oogun lọ kì í ṣe kékeré kìnrín mẹ́kọ̀. àwa lọmọ kó tù o. àjíire. àwa lọmọ kó tù o. àjíire. àwa lọmọ kó tù o. mo dúpẹ́ o lọ́wọ́ ọgbẹ́ni tó darapọ̀ mọ́ mi lórí ètò fún tàárọ̀ yìí ẹ dákun dábọ̀ ẹ mọ̀jà gbàgbé o ẹja máa tọ́jú ilé wa o ìbáṣe wípé ọ̀sán yìí tọ́jú ọmọ tiẹ̀ ní ọmọ rẹ̀ náà ò bá dáa lóhùn bá a bá tọ́jú aya tá a gbé sọ́ọ̀dẹ̀ ewu ńlá ni o bágbára wa bá ti mọ ẹja máa tọ́jú aya tá a gbé sọ́ọ̀dẹ̀ ká máa tọ́jú ọmọ torí òní kọ́ torí ọjọ́ ọ̀la ni ọjọ́ ọ̀la tẹ́nìkankan ò mọ̀ tí ò yẹ nìkan ọ̀kan bó sì ti wù ká lágbára tó inú lóko ẹyẹ ń gbé o ẹja máa ṣọ́ra. Prince Adétutù Adénàíkè ẹ ṣé mo dúpẹ́ o Ògúnkànmí Adéwálé Elégúndé mo kí yín o ojúmọ́ rẹ. ẹja sì máa ṣọ́ra fọ́rọ̀ ẹnu ní pani ẹnu ní lani o. Star Wizzy Young ẹ ṣé mo dúpẹ́ o ẹ dákun ẹ máa ṣí àìtó yìí o. ẹ̀gbọ́n mi dáadáa ọ̀mọ̀wé pọ̀ sí Ọlátúbọ̀sún ojúmọ́ rẹ o ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí ẹ̀gbọ́n mi dáadáa lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ nítojú ilẹ̀ mọ́lẹ̀ o Ifá ó máa ṣègbè lẹ́yìn wa Olódùmarè ó máa ṣègbè lẹ́yìn wa ẹ̀gbọ́n mi fẹ́ràn àṣà àti ṣe Yorùbá púpọ̀ wọn a sì máa gbé lárugẹ nígbàdégbà lágbára lọ́wọ́ Olódùmarè ọ̀mọ̀wé pọ̀ sí Ọlátúbọ̀sún ẹ̀ ní jábọ́ iwájú lójúgun gbé iwájú lẹ̀ ẹ́ máa lọ o ipa ọ̀gẹ̀dẹ̀ irun lẹ́sẹ̀ odò ẹ̀ ní parẹ́ báyé bá ń jáyé ẹ̀ máa bẹ ni. Yusuf Ọlátúnjí Ganiyu mo kí yín o ojúmọ́ rẹ Ọláníyì Ayọ̀bámi ojúmọ́ rẹ ló máa wà. gbogbo etí tó ń gbọ́ mi láàárọ̀ yẹn tẹ́wọ́ yín ẹ jẹ́ ń wúre fún yín láàárọ̀ yìí.
àṣẹ tó ń bẹ lẹ́nu ọká ni mo tọrọ. àbámọ̀dá yìí ń dá tiẹ̀ kó mọ̀ sẹ́. àbátalágẹ má bá dá òun lòrìṣà gbà. ọjọ́ àkéréjùgbọ́n bá tẹ egbò ọjọ́ náà ní kànlẹ̀ pa. ìwọ àṣẹ inú èmi Abíọ́dún Ọmọláwí ó yá dìde láàárọ̀ yìí kó o máa ṣiṣẹ́ fún mi ní wàràwàrà. gbogbo ohun tí n bá fẹnu mi wí nírè láàárọ̀ yìí kó máa rí bẹ́ẹ̀. Bíọ́dún Ọ̀kànlá ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú kóríyá tẹ̀ ń ṣe fún mi. àní gbogbo ohun tí n bá fẹnu mi wí láàárọ̀ yìí nírè ó dàṣẹ. ẹ sáà máa ṣe àṣẹ. ọ̀sẹ̀ ló ní kó máa ṣe oṣù ló ní kó máa sùnà. àwíyàrè wí tẹ̀ kó máa ṣe. àṣèyàn rere fọwọ́ bà. òjífínní aláwọ̀ bùrá. àwọn ló ṣe fá fún Ọ̀rúnmìlà. bàbá ń lọ sílé Ifẹ̀ gbìrì bí ẹni yídó. wọ́n wá sọ fún Ọ̀rúnmìlà. wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà ilé Ifẹ̀ tó ń lọ yìí wọn kì í yẹ èèyàn sí níbẹ̀. Ọ̀rúnmìlà ní bó bá ṣe bíi tèmi àtẹ̀yí tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí ni. ó ní tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́. ebòlò ló ní kí wọ́n máa dáwọ́ bò wá. màhọ́rí màhọ́dí ebi kì í pè kánná ọwọ́ dalẹ̀. ebi ìpè kánná ẹsẹ̀ dòórọ̀. èjì ògbè ló ní kí èmi àti ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ká máa rójú ire ọmọ aráyé. kọ́mọ aráyé ó máa darí ire gbogbo wá sọ́dọ̀ wa. ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí èkùyá ní ló fi ń gbáre lọ́wọ́ Olódùmarè. a máa ríre lọ́tún lọ́sí o. ẹ̀mú alágbẹ̀dẹ ìmúre kó bọ́ ànímúre bọ́. bá a bá ti ń ta yóò máa dún ni. lágbára lọ́wọ́ Olódùmarè. ibi ara pápá ńlá bẹ́tù ibi gìjàgìjà là bẹ́kù ìta gbangba là bíwẹ̀ ajílẹ̀ kége kánni kése. òjòjò ń sọ wọ́n kọ́wọ́ má lè nájà àkókò lára ọ̀tá lè. ara wọn mọ lé ní àní dùbúlẹ̀ àìsàn o. bálágbẹ̀dẹ bá lu ni táwọn agbọ̀n ìpẹ́ dànù. omi tá a dà sẹ́yìn adìyẹ lára kì í mọ́ lára. èdìdì tá a fi di ìrókò ara lolúwere fi sàn. bọ́tà ti ń sàṣìwà tí wọ́n ń ṣépè sọ wá tí wọ́n ń porí wa níbi. ire ni ó máa já sí fèmí àtẹ̀yìn. àìrí ìṣẹ́kù Oogun lágbára lọ́wọ́ Olódùmarè ànífọjọ́ ọlọ́jọ́ rọ̀rùn o. àdàgbàrá kòrò ní tìgbín àgbò àtọ̀ ògìrì sákọ́kì ráhùn ìdí àníráhùn ire gbogbo nínú ayé o. òyìn ó jẹ́ kọ́rọ̀ ọwọ́ ó dùn dálẹ́. àmọ́ màá ṣe ni o gbogbo bí tá a bá dé ayé ò mọ̀ nífẹ̀ẹ́ wa ni. àfẹ́ká lọ́mọ aráyé fẹ́ náà àràn káyé lòórùn ràn. eṣinṣin mọ ní ti fi fọwọ́ ba ni. lágbára lọ́wọ́ Olódùmarè. àtẹni tó mọ̀ wá àtẹni tí ó mọ̀ wá wọn ò mọ̀ yẹ wá sí wọn ò mọ̀ pọ́n wálé ni. èdè ló ní kó lóore wá ó dé. ọ̀bọ̀ ló ní kó lóore wọ́n máa bọ̀ lọ́dọ̀ wa tààràtà. lágbára lọ́wọ́ Olódùmarè. ọwọ́ alákẹ́dùn yìí ṣẹ́gi. ànàmúntọ̀gà. gbogbo bí tá a fojú oore sí àti bí tá a fọkàn oore sí. àmọ́ oore gbà ń bẹ̀ ni o. lágbára lọ́wọ́ Olódùmarè a sì máa mọ̀ ọ́n ṣe ní àní ṣìṣe. àṣetì ń bọ́jọ́kọ́jọ́ má lè yọ. àṣetì kì í bọ́ọ̀rùn kórùn ó má lè ràn. lágbára lọ́wọ́ Olódùmarè. gbogbo bí tá a bá ti ń nawọ́ sí gbogbo tá a bá ń ṣe eré ni ó máa yọrí sí o. gbogbo bí tá a bá ń lọ Olódùmarè ó máa gbalẹ̀ ẹbẹ̀ fún wa. orí wo ó máa jà fún wa lọ́jọ́ gbogbo. èyí tí mo wí lónìí ó dàṣẹ. ọ̀rọ̀ kan tádúgbò bá sọ́ọ̀lì àdègún títí alẹ́ àmọ́ ṣe adé fún bàbá arúgbó jọ̀kújọ̀kú eléyìí tí ń lọ sọ́jà Èjìgbò mẹ́kùn. bàbá arúgbó ní tí ó tà kò ní tí ó rà torí àbọ̀ òun àṣẹ ló ṣe ń lọ.
ìgbà bàbá arúgbó dọ́jẹ̀ ìjìgbò mẹ́kùn gbogbo tó wá ń ṣe ló ń rí bí idán. wọ́n ní bàbá arúgbó àmọ́ olóṣó lòun ò lóṣó. wọ́n ní bàbá àmọ́ olájẹ́ lòun ò lájẹ́. wọ́n ní bò ní gbogbo tó wá ń wí ló ṣe ń rí bí idán. ó lẹ́yìn ò mọ̀ wípé àfọ̀ṣẹ́láwó ní awo kẹ́yìn lóṣó. àfọ̀ṣẹ́láwó ní awo ńlájẹ́. ó níwájú lọ ká foró sí ti fi pa ní ẹ̀yìn làkèké fìlú tiẹ̀ sí ti fi jà. ọjọ́ àkéréjùgbẹ́ bá tẹ ìgbọ̀jọ́ náà ní kànlẹ̀ pa. ìgbà yìí làkùkọ ń dájá gbogbo ẹni ó sùn ẹ dìde kẹ́ ẹ wá fàṣẹ sọ̀rọ̀ mi láàárọ̀ yìí. èyí tí mo wí láàárọ̀ yìí ó dàṣẹ o Olódùmarè ó fàṣẹ sí. Martini wo àgbo márí ìwúre tí mo wí fún yín láàárọ̀ yìí ó ti rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. Ọláyímíká Àyìnlá àgbè mi ṣe tán mo fẹ́ máa lọ̀lú ìdárò àlùkò ṣe tó ń lọ̀lú kó sùn lékelèké mi ṣe tó ń lọ̀lú kẹfún. àbí ká béèrè kẹ́ tó lè jàǹfààní ẹ̀bùn ìwé tó ń bẹ wájú mi yìí. ìwé ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ òun ní lọ́wọ́ mi yìí. látọwọ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Abíọ́dún Ọmọláwuyè mi náà mo kọ ìwé tẹ́ gbádùn dáadáa ni ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. mo ní ìyá mi kan wọ́n ra bí 40 nínú ìwé ọ̀hún wọn láwọn fi sọ̀pọ́ọ̀tì mi àwọn fi ṣèkóríyá fún mi. bàbá mi kan náà Lukman Ògúnbáyọ̀ àwọn náà ra 10 bọ́n ṣe wá ra ẹ̀ wọ́n wá ní kí n pẹ́ fáwọn olólùfẹ́ mi lórí ètò yìí ni. ṣé kí n béèrè kí n tó máa lọ ká ẹ lè jàǹfààní ẹ̀. ẹja ṣe báyìí lórí ètò tí mo ṣe gbẹ̀yìn mo sọ wípé ìwé tí mo ti kọ ó ti ń lọ sí bíi 10 báyìí láwọn ìwé ìtàn gidi ìwé aládùngbà. ìbéèrè àkọ́kọ́ wá rèé o. ẹ bá mi dárúkọ 5 nínú ìwé tèmi ọmọ yín ọ̀rẹ́ yín Abíọ́dún Ọláwuyè tí mo ti kọ. ẹ bá mi dárúkọ ìwé 5 nínú ìwé mi ọ̀hún. bẹ́ẹ̀ bá ti dárúkọ rẹ̀ ẹ jẹ̀bùn ìwé lágbára Ọlọ́run. ibi tẹ́ ẹ dáhùn rẹ̀ sí rèé o. 09054994002 09054994002. bó jẹ́ text message lè fi ránṣẹ́ déédéé bó sì jẹ́ WhatsApp message náà ni kò lò láburú. bẹ́ẹ̀ bá sì tá àti mọ̀ dáhùn rẹ̀ ẹ̀ máa dáhùn. lágbára lọ́wọ́ Olódùmarè lórí ètò tó ń bọ̀ wọ́n sọ àwọn tó bá gbà á sì sọ bẹ́ẹ̀ sì wá gba ẹ̀bùn yín. ẹ máa dáhùn rẹ̀ ìwé 5 nínú ìwé tí mo ti kọ ẹ bá mi sọ ẹ sọ àkọlé rẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ilé ìtẹ́ ẹ bá ti mọ̀ nínú ẹ̀wọ̀n ní kẹ́yìn ó dáhùn o. ẹ bá ń parí òwe yìí. mo ní ẹ parí òwe yìí. bí igun mú alágbàro bó bá gùn tó òrúkọ́. ẹ parí ẹ̀. bí igun mú alágbàro bó bá gùn tó òrúkọ́. ẹ bá ń parí òwe ọ̀hún. èèyàn 5 tó bá ti gba ìbéèrè kọ̀ọ̀kan òun ni wọ́n gba ẹ̀bùn ìwé kọ̀ọ̀kan lágbára lọ́wọ́ Olódùmarè. bí igun mú alágbàro bá gùn tó òrúkọ́ ẹ parí ẹ̀. ṣé n tún fìkan sí i. ó dáa ẹ tún parí òwe yìí náà kó jẹ́ ìbéèrè 3. ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán ẹ bá ń parí ẹ̀. àwọn ìbéèrè tó rọ̀ mùkẹ́mùkẹ́ làwọn ìbéèrè tí mo ń béèrè yìí o torí mo fẹ́ kẹ́yìn èèyàn ó gba ẹ̀bùn ìwé yìí. ìwé ń bẹ ńlẹ̀ bí bàbá yìí ìwé tó ń bẹ ńlẹ̀ báyìí ó jẹ́ 40 níye. mo sì fẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ ẹ gba ìbéèrè ọ̀hún. ó yẹ ẹ bá ń parí ẹ o. ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán ẹ parí rẹ̀. Gbẹ̀ngà Olúbáyọ̀ Fátùrótì mo kí yín o mo rí yín bẹ̀ ń ojúmọ́ rẹ ló mọ́ wa. Ọ̀gbẹ́ni Olúwa ní ẹ káàbọ̀ sórí ètò mo kí yín dáadáa. James O. Ọlá
mo kí yín o ojúmọ́ ire ló mọ́ wa àmọ́ ti bọ́ sọ́wọ́ ọ̀sán báyìí ẹ jẹ́ máa lọlé bàbá mi o kì í dòkó pọ̀ sókè lọ bẹ̀ oge bẹ́wúrẹ́ bá jẹ lọ yóò padà sílé bágùtà jẹ lọ yóò padà sọ́ọ̀dẹ bàdà bá roko títí yóò padà sí para ọláyími káyìn láì jẹ́ máa lọlé bàbá mi o Abíọ́dún Adépọ̀jù mo rí yín bẹ́ẹ̀ ń wo ojúmọ́ ire ló mọ́ wa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ dákun ẹ bá mi dáhùn rẹ̀ sórí nọ́mbà tí mo fi síta ní 09054994002 09054994002 bó bá sì jẹ́ email address lẹ́yìn fẹ́ lò email address mi ní olawuyi.abiodun@yahoo.com olawuyi.abiodun@yahoo.com ẹ dákun ọ̀nà méjì ni ẹ máa fi ìdáhùn yín ẹ máa fi ṣọwọ́ sí Israel Ọláyẹmí mo rí yín o ojúmọ́ ire o Idris Ọlátúnjí ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń ẹ jẹ́ máa lọlé bàbá mi ṣe gbàgbé pé ọmọ olómù ní mi ọmọ olómù apẹ̀rán ọmọ lọ́rọ̀ alágogo ewúrẹ́ ló sọnù lómù kí wọ́n má fi lọ̀ wá o bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran àgùntàn bọ̀lọ̀jọ̀ ló sọnù lómù ká má fi lọ̀ wá bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran adìyẹ òkòkò ló bá sọnù lómù ẹ má fi lọ̀ wá bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ọmọge rọ̀gbọ̀dọ̀ ló bá sọnù lómù ẹ má rìn lẹ́sẹ̀ wá sílé wa ẹlẹ́sìn ni kẹrin wá bàbá wa ló fi ṣaya ní mẹ̀sí àgàn àwa la rọ́pọ́n ńlá jomi tó ro ẹṣin àsìngbà lọ́nà tòmù ìwọ sì mí kẹ́mi ó sì hàn ló bolómù jẹ́ lọ́jọ́ sí tálẹ́ fi lẹ́mọ̀ bàbá wa lọ́wọ́ tá a fi dàsìgbà lọ́nà tòmù àwa lọ́ máa bọ̀rókò làwọn máa bọ̀rókò lówó lọ́wọ́ èwú yẹn dómù ó dọ̀tun àṣẹ̀ṣẹ̀gún yẹn dómù ó dòtú bá ń tẹ́ ìwọ jọ̀tún kó o fèwú dè mí èwú yẹn gba yìí ó jọ̀tún lọ nílé bàbá tó bí mi lọ́mọ èmi a máa sọ ọ̀rọ̀ mi sí ní pórí ń fáwọn ẹ̀dọ̀ ń dògbìn òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan yìí kó didi màdẹ̀kú rọ́jú ayọ̀ àtàlàáfíà tí mo ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n padà máa bá yín láṣẹ Olódùmarè mò ń lọlé bàbá mi nu o ẹni bá ní má bọ̀ wọn ò ní dé